báyìí ná bàbá abala apá karùn-ún inú ìtàn ilẹ̀ Yorùbá tí a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi 2, 3, 4, 5, 6 sẹ́yìn so èní ni abala karùn-ún bàbá ẹ bá wa ṣí aṣọ lójú eégún kí ẹ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé lọ́pọ̀ ní apá karùn-ún ètò tí à ń ṣe lénìí àti nínú àwọn ètò tá à ń ṣe tẹ́lẹ̀ ní apá òní àti lórí ìtumọ̀ àrọ́bá àti sọ̀rọ̀ lórí ìtàn. Àrọ́bá ni à ń pè ní legendary and the history gangan and because kò sí adequate way táwọn fi lè ní àkọsílẹ̀ tẹ́lẹ̀ so àwọn Yorùbá tí ìtàn yẹn kó bá tọ́ wọ́n máa ń fi wé nǹkan. Mo kí yín Ọpẹ́ Olúwa wọ́n ní láti Australia la máa fi wé nǹkan wọ́n ní èpo ẹ̀pà ó jọ pé bí ẹ̀rí rí. Àrólé Odùduwà Yorùbá náà ló kó fi bá lówe bẹ́ẹ̀ so wọ́n máa ń fi wé nǹkan so nǹkan bá ti fi nǹkan wé nǹkan bẹ́ẹ̀ yẹn tó kó dẹ̀ sílẹ̀ nǹkan yẹn tó bá wá sọ bẹ́ẹ̀ yẹn òun ni àrọ́bá so tẹ bá fẹ́ mọ orílẹ̀ ìtàn gangan after many years àwọn àgbààgbà tó bá kù lórí ilẹ̀ náà máa lọ bá àwọn ló máa wá tú àrọ́bá ẹ̀ palẹ̀ wọ́n á fi interpret real ìtàn exactly what happened so ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kì í understand tó jẹ́ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń gbé àrọ́bá sílẹ̀ làwọn máa ń sọ pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ yẹn tó máa ń sound unreasonable wípé how can you say such a thing like àwọn tó sọ wípé Odùduwà ó fa ṣéènì wá sílẹ̀ wá and go so all those ones àrọ́bá ni wọ́n and a ti sọ exactly ìtàn bó ṣe ṣẹlẹ̀ and nígbà tá a relate ẹ̀ má àrọ́bá exactly ó interpret perfectly a dẹ̀ sọ orúkọ Odùduwà ìtumọ̀ ẹ̀ àti àwọn ọmọ tó bí àti àwọn ọmọ ẹ̀ méje Oòduà màmú nílà mọ́lẹ̀ nítorí ó máa wà nínú àwọn béèrè tá a fẹ́ béèrè so ẹ lọ wo ó gbogbo ẹ ti wà ní part 1 part 2 part 3 part 4 gbogbo ibi táwọn ọmọ yìí àwọn ọmọ méje yìí ibi tó tẹ̀dó sí káàkiri so lẹ́nìí a fẹ́ sọ ọ̀rọ̀ nípa lẹ́yìn tí gbogbo ilẹ̀ Yorùbá tí ó ti wà sanitize tí ilẹ̀ ti ń tẹ́jú káàkiri àtàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá tọmọ ìyá ìlú sílùú tí ilẹ̀ Yorùbá tún fi ń mix mọ́ra wọn pín bẹ́ẹ̀ yẹn wọ́n fi ń mix ní Ilé Ifẹ̀ after tí Ilé Ifẹ̀ ti tẹ́jú for some years ó tó àkókò kan tí nǹkan ṣẹlẹ̀ tó òun ló fa ìtàn tí wọ́n ń pè ní ìtàn Mọ́remí Àjàsorò now ní ìgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ kó tó kan ìgbà yìí òun ni ìjà kan wáyé ìjà kan bẹ́ sílẹ̀ ní àárín Odùduwà nígbà tó Odùduwà ń jẹ ọba ní Ilé Ifẹ̀ ìjà kan wáyé láàrin Odùduwà àti Ọbàtálá now àwọn kan sọpọ́tì Odùduwà majority support Odùduwà bí ọba Mẹ́rìírí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan takété bíi Láróyè òun takété kò ṣọ̀tún kò ṣòsì so a ní àwọn
oríṣiríṣi àwọn Yorùbá àwọn àgbààgbà bẹ́yẹn àwọn kan sọ́pọ́ọ̀tì Odùduwà why àwọn kan sọ́pọ́ọ̀tì Ọbàtálá wípé pé ọba ń bí ni at least wàá jẹ́ pé òun jẹ ọba náà then nítorí o ṣe ribiribi fún wa o jẹ́ olùgbàlà fún wa or something like that ìyẹn wà ní pé wọ́n dẹ̀ gbé àjòjì lórí onílùú. That was actually what happened but so ìyẹn kàn sí ìjà so ogun yẹn ṣẹlẹ̀ láàrin wọn tó jẹ́ wípé apá Ọbàtálá kò ká Ilé Ifẹ̀ àti Oòduà lórí ìtẹ́ because àwọn tó support Ọbàtálá and co they carry out a coup to dethrone Odùduwà and that's how we read it in the textbook. Láti ṣàlàyé fún àwọn èyí is something that is documented and that is taught in higher school of study. Àwọn ìtàkà ní textbook ká ṣe ìdánwò lé lórí ká béèrè lé lórí àwọn lecturer wọ̀nyí ọmọ Yorùbá ni wọ́n ọmọ ìbílẹ̀ ni wọ́n dẹ̀ tún àpapọ̀ ìwádìí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ àgbà so ìtàn máa ń pé oríṣiríṣi so àwọn míì máa ń pa wá tìtàn so we don't want you to get it twisted. Tó bá jẹ́ pé kò àsọkúnná ni just know that we are just educating ourselves don't take it personal. Tó bá jẹ́ pé àṣìkan ni just don't take it personal. Yìí tó bá mọ̀ pé òun ni títí accept it but tó bá mọ̀ pé we enlighten you just take it and add to your knowledge. So that's the purpose. So don't take it personal. It's just for educational purpose and for documentation. And that's it. Now, and we are welcome for any additional evidence, any additional update and correction. Yeah. But if you don't have evidence, prepare for software, right? So if it's not up to the standard of what we are saying, you got to respect what we are saying because it's based on research and documentation. Is a text that àwọn Yorùbá tí ọ̀pá wa ta kà ní ọwọ́ pẹ̀lú pé ìjọba Nàìjíríà ń yọ history kúrò nínú ìwé. So that's that. Now, so wọ́n reinstall Oòduà padà sórí ìtẹ́ lẹ́yìn náà ni àyè wá gba Ọbàtálá àti àwọn ọmọ ogun ẹ̀ àwọn generals tó support ẹ̀ mọ́ nílé Ifẹ̀ so wọ́n wá sá lọ sí ẹ̀yìn odi yẹn ni wọ́n ń pè ní ẹ̀yìn igbó Ìgbò igbó yẹn ó jẹ́ igbó tí ẹyẹ àkàlàmàgbò pọ̀ níbẹ̀ so ó jẹ́ ẹ̀yìn odi Ifẹ̀ tí eastern part long so ní Yorùbá ti ń pè ní igbó Ìgbò nítorí o ti ń kúrò ní ìhà ilẹ̀ Yorùbá nìyẹn o ti ń lọ sí ilẹ̀ àwọn ẹ̀yà míì tí kìí ṣe èdè Yorùbá igbó yìí ni agíjú igbó yìí ni ó láwọn wọ́n ṣe ń pè ní igbó Ìgbò ó wà ní ẹ̀yìn ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n máa ń pè igbó Ìgbò. Now ọba Mẹ́rìírí pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ó jẹ́ chief of defence staff fún Odùduwà so àwọn ni wọ́n wá kó àwọn ọmọ ogun àwọn náà wá gba inú igbó Ìgbò lọ láti lọ dé bọ́dà láti lọ pàgọ́ dé bọ́dà so that àwọn Ọbàtálá ọ̀tún ní wá kógun wá ja Ifẹ̀ lẹ́yìn so wọ́n wà níbẹ̀ bẹ́yẹn so
after many years tí àwọn nǹkan yìí wá ṣẹlẹ̀, àwọn àgbààgbà ní Ifẹ̀ wọ́n wá pe Ọbàtálá, wọ́n dẹ̀ parí ìjà yẹn láàrin Ọbàtálá àti Odùduwà. Wọ́n parí ìjà yẹn láàrin àwọn méjèèjì. So nígbà tó parí ìjà yẹn, wọ́n pe Ọbàtálá padà wá sínú ìlú Ifẹ̀. So ìgbà yẹn ni wọ́n fi resolve the issue wípé okay, Oòduà ti jọba pọ̀, orúkọ tó honour the indigenous person yẹn Ọbàtálá náà fi sọ orí adé yẹn ní ọba. So gbogbo ẹni tó bá ń jẹ́ orí adé ọba, ìran Ọbàtálá ni wọ́n, òun ni wọ́n fi sọ orí adé yẹn ní ọba. Tó bá ti jẹ́ rúlà ọba, ìran Ọbàtálá ni ọba ni ẹ́. But the real Ọbàtálá himself was not made the king, but with that settlement, Odùduwà wá rí fún. So he was pronounced as ọba. So that's how they resolve it. So Ọbàtálá returned back to Ifẹ̀. So Odùduwà continue as the ọba of Ilé-Ifẹ̀. So they resolve it. Now àwọn jagunjagun wọ̀nyí tó jẹ́ t'Ọbàtálá àti ti chief of defence staff Ọba Mérìírí, àwọn wá ní pé báwọn ṣe wà nínú bọ́dà yẹn, nínú aginjù Igbó yẹn, ó ti tẹ́ àwọn lọ́rùn o pé àwọn ti wà òkè, wípé àwọn ò fẹ́ padà wá sínú ìlú mọ́, wípé àwọn á máa gbé bẹ̀ láti tún máa dáàbò bo ìlú lọ àti láti máa ṣe nǹkan tó yẹ kán máa ṣe fún ìdáàbòbò. So àwọn jagunjagun méjèèjì yìí tó jẹ́ pé ọ̀tá ni wọ́n tẹ́lẹ̀, bí wọ́n ṣe rẹ́ nìyẹn nígbà tí àwọn ọ̀gá wọn ti parí ìjà. Àwọn méjèèjì wá rẹ́ nínú igbó yẹn bí wọ́n ṣe wà pọ̀ nìyẹn. So èyí ń lọ for many years tí Ọbàtálá Odùduwà gbogbo wọ́n ti rebi àgbáre, wọ́n ti lọ. Tó jẹ́ pé àwọn náà ti rebi tí àgbáre, tó jẹ́ pé wọ́n ti lọ. So àwọn ará Ifẹ̀ mọ̀ wípé àwọn ìran àwọn kan wà nínú igbó yẹn. So after that, àwọn tó wà nínú igbó yìí, wọ́n wá rí pé wọ́n lack sorry, I'm looking at I'm checking for a particular date maybe, so okay, my get date yẹn. So wọ́n realize wípé wọ́n lack àwọn nǹkan àmúyẹ tàbí social something tó yẹ kí aráàlú kó máa ní normally. Àwọn nǹkan bíi economic materials, èmi ní igbá, èmi ní aṣọ, owó ẹyọ, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn táwọn náà máa fi ṣèlú, wọ́n lákẹ̀. Àwọn tó wà ní inú Ilé-Ifẹ̀ gangan, ìlú Ilé-Ifẹ̀, àwọn ń trade, wọ́n ń ṣe gbogbo yẹn, bá wọ́n wà nínú igbó. So ọ̀dọ̀ tí wọ́n wá dàbí igbó àbí ará oko sí Ilé-Ifẹ̀. Ẹ mọ̀ wípé over the years ó yẹ kán padà sí Ilé-Ifẹ̀ ni àwọn bàbá wọn, nítorí àwọn ọmọ ló ti wá wà ń bẹ̀ nísìnyí, àwọn bàbá wọn ló nípa àwọn fẹ́ stéèsì inú ibẹ̀ yẹn. So ìran jagunjagun ni wọ́n, so wọ́n ti wá di ará ìlú náà.
wọ́n ti wá da ará ìlú inú igbó yẹn wá dàbí ará oko sí àwọn tó bá wá sí Ilé Ifẹ̀. So tó bá lọ sínú Ilé Ifẹ̀ láti lọ ra nǹkan, wọn ò ní tó láti ra nǹkan tí wọ́n fẹ́ ní like economic crisis. So àwọn àgbààgbà wọn nínú igbó Ìgbò yẹn wá team together wípé nígbà tó jẹ́ pé ìran kan náà ni wọ́n, àti pé àwọn ará Ifẹ̀ yìí wọ́n ń ṣe àánú wọn lórí ọ̀rọ̀ ajé, nǹkan wọn gógógógó ni. So ẹ jẹ́ káwọn devise means tó jẹ́ wípé àwọn máa fi lọ máa gẹ́tì nǹkan táwọn ń wá ní Ilé Ifẹ̀ tó dẹ̀ jẹ́ wípé àwọn ò ní ṣọ́ọ̀tì. Okay, so òun ni wọ́n ṣe wá design wípé àwọn máa gbé eégún nítorí wọn ò láṣọ, wọn ò ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n á fi màrìwò ni wọ́n fi ń ṣe aṣọ. So àwọn máa gbé eégún, wọ́n á fi màrìwò mọ eégún yẹn, wọ́n á gbé wọnú inú ọjà ní Ilé Ifẹ̀. Tó bá ti gbé wọnú ọjà, tẹ́rù bá ti bà wọ́n nínú ọjà, tó bá sá lọ, àwọn á kó gbogbo ọjà àwọn á dẹ̀ kó wọnú igbó Ìgbò lọ, àwọn á bá máa ṣayé. Òun ni wọ́n bá ní kó dánwò. So ni wọ́n wá try ẹ̀, wọ́n gbé àwọn eégún onímàrìwò yẹn, wọ́n gbé wọ inú ọjà ní Ifẹ̀. Àwọn èèyàn, ẹ̀rù bá bà àwọn èèyàn, wọ́n rò pé wọn ni àwọn tí wọ́n mú wá. So àwọn èèyàn pariwo, àwọn ará Ìgbò tún ti gbé, wọ́n ti gbé wọn dé, wọ́n ṣe fọjálẹ̀ ọ̀tá lọ ni àwọn èèyàn bá kó gbogbo ọjà wọn àti oúnjẹ àti gbogbo àwọn bá kó wọnú igbó Ìgbò lọ. So nígbà táwọn ẹ wá rí i pé kí ni máa ń ṣiṣẹ́, ara aṣèrùbà wọ́n máa sá lọ. Bọ́n ṣe mú bí iṣẹ́ nìyẹn títí di ọba wọn nínú igbó Ìgbò. Wọ́n máa plan bọ́n ṣe máa invade Ilé Ifẹ̀. Wọ́n máa invade Ilé Ifẹ̀. Wọ́n máa ti invade ẹ̀, àwọn ará ọjà nínú Ilé Ifẹ̀ wọ́n máa sá lọ. Àwọn Ìgbò, nítorí ará Ìgbò náà máa ń pè wọ́n, àwọn kan máa kó gbogbo ọjà ni. Wọ́n kó gbogbo ọjà ń tiwọn, wọ́n kó wọnú igbó Ìgbò lọ, àwọn bá máa ṣàyè. So over the years, yẹn náà tún lọ for many years. Over the years, ó wá ti di ìṣe àwọn ará Ìgbò to now invade Ilé Ifẹ̀. So they will invade Ilé Ifẹ̀ and ẹ̀rù máa bà àwọn ará Ilé Ifẹ̀. Àwọn á kó ẹrú, wọ́n á kó ẹrù, wọ́n á kó wọn lọ. Now ó tún wá bí àwọn Ìgbò yìí wá wò wípé ṣé ẹrù nìkan ni àwọn máa kó ni? Àwọn ń dáko nínú bíbà yìí, àwọn nílò òṣìṣẹ́. Ṣé àwọn ò lè máa gbé àwọn aráàlú wọn náà ní? Ṣebí ìkan náà ni wọ́n kúkú máa gbé wọn wá sínú ọ̀dọ̀ wọn bí? Wọ́n dẹ̀ máa ṣèlú bí náà. So inú igbó yìí á lè di ìlú náà ńlá bí Ilé Ifẹ̀. So bọ́n ṣe tó agree nìyẹn, wá di pé àwọn ará Ìgbò wọ́n bẹ̀rẹ̀ sí í wá, wọ́n jí àwọn èèyàn gbé, wọ́n ń gbé ọkùnrin, wọ́n ń gbé obìnrin, wọ́n ń gbé gbogbo wọn lọ bẹ́ẹ̀ yẹn lọ wọnú inú igbó Ìgbò lọ. So nǹkan tí ó kọ́kọ́ happen is that àwọn Ilé Ifẹ̀ wọ́n máa ń rò wípé tí àwọn ará Ìgbò yẹn wọ́n bá ti wá, èèyàn tó bá ti gbé lọ yẹn wípé ẹni yẹn kó ti kú nìyẹn, kó ti lọ pa, pé àwọn ohun yẹn máa lọ jẹ. So that was their thought. So wọn ò mọ̀ wípé
àwọn ará Ìgbò yìí wọ́n relocate wọn lọ sí ọ̀dọ̀ wọn ní inú igbó Ìgbò ni to settle there. Wọ́n á fún wọn nílẹ̀, wọ́n á fún wọn kọ́ máa dáko, kọ́ dẹ̀ máa ṣàkọọ́lẹ̀ sí ọ̀dọ̀ ọba káwọn náà tún máa ṣayé lọ. So ibẹ̀ yẹn wá di ìlú ńlá. Whereas Ilé-Ifẹ̀ ò mọ̀ kankan wípé àwọn ìlú kan tún ti ṣẹ́yọ láti inú Ilé-Ifẹ̀ tó jẹ́ wípé wọ́n ti di ńlá ní ọ̀dọ̀ wọn lọ́hùn. Bọ̀ Agídí yẹn ló ń pààlà láàárín wọn, ẹ̀rù dẹ̀ máa ń bà wọn tó wà láti inú Ifẹ̀ láti cross Agídí. Wọ́n máa ń wò wípé is no go area, pé igbó àìwọ̀ ni. So náà ṣe ń pè ní igbó Ìgbò, pé tó bá wọ bẹ̀rẹ̀ ya kàlàgbàgbò tó bá yọ sí ẹ ó máa jẹ ojú ẹ bí ẹ̀fọ́ nìyẹn yóò gbà. So wọn ń pass boundary yẹn, is a border. So ó wá di ọjọ́ kan wọ́n gbé, nígbà tí wọ́n tún kọlu ọjà, wọ́n gbé lára ọmọ ọba, ẹni tó ń jẹ ọba lọ́wọ́ nífẹ̀ẹ́ nígbà náà, gbé ìkànnà ọmọ ẹ̀ lọ. So now ó ní arábìnrin kan tá à ń pè ní Mọ́remí nínú èdè yìí ó túmọ̀ sí Ọmọ́wùnmí, o lè ní Ọmọ́remí Ọmọ́wùnmí. So but èdè wọ́n ní Ọmọ́remí. So náà ni wọ́n pè ní Mọ́remí. Mọ́wùnmí ni ìtumọ̀ ẹ̀ nínú Yorùbá ní ìsìn. We told us that language is conventional. So téèyàn bá bí wọn lé ní ìsìn tó bá ìtẹ̀ kó ní Ọmọ́remí, wọ́n á ní Ọmọ́wùnmí, is the same meaning. Like ká ní pé ọ̀rọ̀ mi yàn. So kò sẹ́ni tó sọ lọ́rọ̀ mi yàn mọ́ ṣe, but instead of that nǹkan tó yẹ kán tó ń pè nísìn is Ọ̀nàsánmí, instead of Ọ̀nàsánmí àbí Ọmọ́sánmí. So òun ní ìtumọ̀ ọ̀rọ̀ mi yàn. So that's the àbí Ọ̀nàmílà or something like that, or Ọ̀nàsánmí àbí Ọmọ́sánmí, that's Ọ̀nàmíyàn. So but that's what we use now. We don't use those ancient language again. So when you say Mọ́remí or Mọ́remí, you are saying that Mọ́wùnmí, that's the meaning. So that's the name. So and wọ́n fún ní oríkì Àjàṣorò because she responsive. Responsive Àjà is mountain. Ṣorò, that means bí ń dà láti òkè sísàlẹ̀, very rush and powerful. It shows how she responsive. So wọ́n náà ṣe bẹ̀rẹ̀ Mọ́remí Àjàṣorò. So Àjàṣorò yẹn jẹ́ oríkì tí wọ́n fún, so orúkọ yìí is Mọ́remí. And now ó jẹ́ ẹnìkan tó fẹ́ ẹnìkan láti ìran ọmọ Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn jẹ́ ẹni tó tẹ̀dó sí Ọ̀yọ́. So ẹni yẹn láti jẹ́ ìran Ọ̀yọ́ pọ̀ tó ń gbé nílé Ifẹ̀. So òun ni ó jẹ́ ọkọ tó fẹ́. Alright, that's the reason tí wọ́n máa ń sọ what is it, legendary, that is àrọ́bá. Àwọn kan wá ní pé ìyàwó Ọ̀rànmíyàn ni. So no kì í ṣe ìyàwó Ọ̀rànmíyàn. But legendary saying that ìyàwó Ọ̀rànmíyàn is because ẹni tó jọ́kọ ẹ̀ is from the lineage of Ọ̀rànmíyàn. Àwọn Ọ̀rànmíyàn gbogbo ẹ̀ wọ́n ti kú, wọ́n ti lọ ní gbogbo ìgbà tí eléyìí ń ṣẹlẹ̀. This one, Mọ́remí Àjàṣorò came back or did what she did around 710 AD. So she lived around 710 AD to 823 AD.
so tẹ́ bá wo inú owó ilẹ̀ Yorùbá rúbà